ó tán ní airport. Ó ga ọ̀ ṣé ó pàdé àwọn Nàìjíríà bíbá níṣẹ́ ni àwọn ọmọ tó wà Nàìjíríà gbígbà ìgbọ̀n ó dájọ́ àwọn tó travel lọ sọ́hún yẹn lọ ó yẹ kí irú bàbá yẹn ṣírò ẹ̀fọn ẹ̀ aládùúgbò bó ṣe sáré kiri fún ojú èdè jẹ́ ń tu gbogbo bàbá yẹn lọ ó dùn mí gan mi gbọdọ̀ purọ́ fún ẹ ṣé tó rẹ̀ lọ ṣe wá ó ṣe múra wá sí ọ́fíìsì nǹkan tó dé sórí wa. Bọ́lá mi ìmọ̀ kọ́kọ́ pé ìmọ̀ bó ṣe ń ṣe mí náà ó ti sú mi o. Kí ni màmí wá sọ? Ìgbà tí mo ti sọ fún màmí ní pé pọ̀tọ́ màá wá sọ lọ́mọ tẹ̀lé. Ìgbà ẹni mo ti bínú kúrò nínú ẹ̀ tí kò rí. Mo lọ fẹ́ stéèsì sí. Mo ní pé kí n máa lọ sọ́dọ̀ dáàdì mi. Ọ̀dọ̀ dáàdì kẹ̀ kí ló fẹ́ lọ ṣe lọ́dọ̀ dáàdì? Wo èmi ò bá ní yàgò wá stéèsì ọ̀dọ̀ tèmi for the meantime tí gbogbo nǹkan tó wà náà máa fi tán. Àbí kí ló fẹ́ o? Ìyẹn náà dá. Ẹ̀lẹ́ ṣé kò tẹ wá sẹ́ǹdì kankan mi yàtọ̀ sí lẹ́tà? Ó ti ẹ̀dì pé òun sẹ́ǹdì owó kan sí báǹkì. Èlò? Ó ní 250,000. Ó ti ẹ̀ dáa ó ṣe yẹn dáadáa fún ẹ. Owó tó fi yá tó fi sáré kiri nígbà tó ń travel ló dá padà fún ẹ yẹn. Ṣé ó ṣàfihàn ní kóòdù tí wàá fi gbà ṣá? Ó fún mi. Fine tó bá di ọ̀la máa tọrọ àyè lọ́fíìsì àjọ máa lọ cash owó yẹn ní báńkì lọ́la. Irú owó yẹn sì wá fi wá nǹkan ṣe wá fi settle down bóyá business kan ló máa wá tó wà máa fi ṣe wọn náà lè wà òkè gbogbo ètò kárí sọ tó ń ronú ìwé bó ṣe múra wá sọ́fíìsì mi náà ó fìlà tó gbé wá tó dé sórí wá sínú ọ́fíìsì wá change gbogbo ojú ẹ̀ change báyìí abẹ́tà kó pa ọkàn ẹ pọ̀ sójú kan kó gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó gbàgbé olórí burúkú ọlá yẹn kó gbàgbé ẹ̀sìn ibi tó wà yẹn kò dẹ̀ ní ṣoríire ibi tó wà yẹn olórí burúkú làwọn ọkùnrin yẹn náà tọ́ba wọn àkọ́bá yẹn wọ́n máa gbọ̀n wọ́n jẹ́ kọ́ rí nǹkan yẹn tán wọ́n máa di rẹ̀ mọ́yàn lọ́wọ́ ni wọ́n á ṣe eré yàn ọlọ́run tẹ̀yẹ pé rèmi kọ́ ló bá ṣiṣẹ́ o àríra ètò wọn lórí burúkú wọn á ṣe eré olórí burúkú wọn wèrè èmi Bọ́lá ọkùnrin ká bá mi dánwò ẹ̀wò ojú mi dáadáa Bùkọ́lá mi ò gbádùn máa wọ nílẹ̀ ẹ̀yìn àbó má tẹ̀ lójú fọ́kọ̀ òun pàápàá ṣíwájú kí n fi parí iṣẹ́ mi àbí wàá máa lọlé. Jẹ́ kí n dúró dé. Ó tẹ gbọ́dọ̀ dúró torí bó ṣe jókòó tó bá ń lo defense. Ó kú ni wọn èmi ò rán wọn ṣẹ̀. Èmi Bọ́lá kí ọkọ ṣe wèrè sí máa ṣe wèrè fún kí kan tójú mi mọ́lẹ̀ máa wọ́lẹ̀ ní àbó ọwọ́ ṣe eré ọkùnrin. Ó mọ̀ mí débi. Dìde jọdún lọ́nà dìde Bùkọ́lá ará àdúgbò ayé Bùkọ́lá olú ẹ má bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ jọ Bùkọ́lá dìde. Bùkọ́lá ó jẹun ni ó jó oúnjẹ yìí náà látàrọ tó ti gbóúnjẹ yẹn síbí báyìí so ó fi ṣe fashion parade sórí tébù ni kí ni problem ẹ náà orí ìrònú yìí ló ṣì wá ni èmi láì gbogbo nǹkan tó ń ṣe yìí o ọjọ́ òun fẹ́ ronú dà àrùn ilé ìrìn àfíndẹ́rùbọ lọ́rọ̀ ni kí ni ò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ sáwọn kan rí tó ti ṣẹlẹ̀ sáwọn ànábì kan rí gan tó mú mọ́ra gbogbo nǹkan tó ń ṣe ò ní ìdè nǹkan tó ní nínú láìpẹ́ bó ṣe jókòó síbẹ̀ yẹn ni pé kó mọ bó ṣe máa package ara ẹ̀ owó la need kó wáṣẹ́ kó gẹ̀ẹ́tì owó yìí ìwọ́n tó yẹ kó kéètì ara ẹ̀ help kó sọ jí ayé ẹ̀ kó fáìn sí jẹ́ pé tí bọ́bọ́ yẹn bá máa dé láti ibi tó ti ń bọ̀ tó bá dé sí Nàìjíríà tó bá bá ẹ̀gbọ́n mọ̀ pé yí ẹ̀ sọmọ́dún síbẹ̀ mo mọ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá bá ẹ pé o dùn sí o wà pa á tún bí ẹmu arọ ṣe ẹni. òun bá tún lé ẹmu padà ọ̀rẹ́ mi wà láì Bùkọ́lá lé ẹmu amọ́rú wọn. bọ̀ tó bá dé sí Nàìjíríà tó rí pé o dọ̀tí orí náà ṣe ránṣẹ́ ò fáìn mọ́ á tún dá ẹ̀ náà ẹ̀wò àtijọ́ ni mo ti fi sílẹ̀ kò rẹ́ni pé kò rẹ́ni fẹ́ kò dán fún mọ́. ṣó mọ ni ó ní lòun ronú tí gbogbo kànga ti yọ ọlọ́run ẹ̀ lójú ẹ̀ ti kó sínú yẹn mi ò láì gbogbo nǹkan tó ń ṣe yìí mi ò láì kó dẹ̀ ń dùn mí ọlọ́run iṣẹ́ mi. ó ṣe Bọ́lá. 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 Ó ṣe Bọ́
Máa try. Má sọ fún mi kó máa try. Oúnjẹ ẹni kò jẹ́ sínsìn lójú mi. Wo Bọ́lá, ní appetite. Wọ́n mọ obìnrin. Má ṣe rẹ léṣe sí mi lọ́rùn. Èmi àti ẹnìkan lájọ wà nílé. Ìgbà tó jẹun tó bá fẹ́ǹtì nǹkan, èmi ò like ẹ o. Wọ́n tó yẹ kó jẹun kó wá àwọn oògùn tó dáa kó lò kó look fresh kí gbogbo ẹ̀kẹ́ ẹ jáde kò yẹ. O mọ̀ pé àwọn ọkọ̀ tó bá lóògùn ọmọ bó ṣe máa rí ni. Gbogbo ẹ̀kẹ́ wọn máa wú, gbogbo skin wọn, ọmọ mi máa tó yọkùn. Ọ̀pá tó ń wú wá ní oúnjẹ. Padà wá fún yín. Ìbí làwa wà ní láǹfààní ọgbà ẹ̀ wá gbà káfẹ́ sá lọ ni. Kí ló ṣe kí ni problem ẹ? Mo wá ta pure water fún wọn nílé. Pure water. Ṣé ọkọ ẹ kú? Wọlé. Àǹtí, ẹ máa reverse. Wọ́n lè fi pure water yẹn sílẹ̀ gbé sílẹ̀. Jẹ́ gbé wọlé. Gbélẹ̀. Wọlé. Uncle, ẹ jọ̀ọ́ má padà wá gbé pure water. Okay. Thank you. Tó ń dé mọ́lẹ̀ ilé nílé ẹ̀ ẹ́. Ṣé o ti jẹun? Ebi ò pa mí. Wo sórí mo fẹ́ sọ nǹkan fún ẹ. Sórí gbogbo ìgbà ìwòlò ní ilé nílé ẹ̀. Wọ kitchen jẹun wọṣọ kó wẹ gbogbo ètò kan gbé scarf tó ń ṣe kìíní ebi òun láì gbogbo ilé understand ó mọ yẹ kó ti yé nà sórí mo fẹ́ sọ nǹkan fún ẹ má bínú sórí ìlú bí mi ṣe wáyé mú láwọn ọ̀rẹ́ tó pọ̀ gan wọn a máa yọ orí kúkúrú dúdú gíga pupa understand mo kí n máa ń kọ́ rẹ̀ múra láti ilẹ̀ tí òun ní bínú ó ti gbọ́. Dóyin. Ṣé teaching náà ló ṣe ṣe? Teaching. Oh, teaching. Ṣé ìmúra ìjọ teacher lójú ẹ̀? Anyway, tí bá di àmà sọ̀rọ̀. Dídí jọ. Dídí. Àwọn ti dùn. Bẹ́ẹ̀ni, ó gba ọ̀rẹ́ mi ṣe wà pa. Ìyá kan ṣáà ló bí mi báyìí. Ẹ ní para yín. Àbí o, ìwọ náà ń kọ́. Tó dẹ̀ ò ní parẹ́. Wọ́n ń kọ́. Happy sùúrù. Anyway, kí n tó gbàgbé, ọ̀rẹ́ mi, this is I'm Kenny. And I'm Rose. Búkì lórúkọ ti tèmi o.